Good evening, good evening, good evening. Welcome on board. Welcome on board. Noni, welcome on board. Welcome on board, everyone. Good evening from London here. Good afternoon, America. I dey do my own to do her. Share. If you want to, you take, and there are plenty for now. When you can read the job, you know me, Ganja, I can do trouble. I don't care whatever people say. Just go kill them. Now they're afraid to get this to do it, either they like it or not. Let me share. You get this to do it, either they like it or not. Ẹ káàbọ̀. Ẹ ṣé gan. Ẹ wọ́n parí o. Ẹ káàbọ̀. Welcome on board, everyone. Welcome on board. Tí o bá fẹ́ ká gbóòdù wa ìmọ̀ tún repeat ẹ̀ ní wọn la máa gbà á. Ẹ tó bá fẹ́ bínú kó ní kó bínú kú. Àwọn tó bá
sọ pé ànígbò dúdú ayé ẹ̀ ni wọ́n lá máa gbà á. Odùduwà has come to stay. We don't want anything from Nigeria than Odùduwà nation, Takoni Yoruba nation. Thank you. Odùduwà has come to stay. Tinubu ń bí ló máa bínú kú. Olúwa ti fi àṣẹ sí pé Odùduwà yìí o a máa gbà á. Ẹni tó bá sọ pé a ní gbà á kú lọ́nà fún wa ni ẹ̀yin ẹ̀ la máa gbà á lórí pé ìyà tó jẹ ọmọ Oòduà ti pọ̀ jù. Ẹni tó bá ń bínú pé à ń ṣe Odùduwà bó ń bí inú pé kò fẹ́ ká gba Odùduwà yìí pé inú bí òun ẹ̀yin ẹ̀ la máa gbàṣẹ́ àṣẹ gorí ẹ̀. Torí inú ń bí àwọn kan pé a fẹ́ gba òmìnira tí Olúwa fi fún wa gbà. Olúwa ti ọ̀dẹ́ ní ẹ̀ láti ọ̀run wá pé a máa bọ́ ní oko ẹrú. Inú ń bí àwọn kan pé a fẹ́ gbà á wọ́n fẹ́ ká wà ní oko ẹrú. Gbogbo àwọn tó bá fẹ́ tó fẹ́ pé ká wà ní oko ẹrú àwọn ló máa wà ní oko ẹrú. A ní bú wọn, a ní ṣépè fún wọn, ẹnu wa ò ní gbófo. Ó tó gẹ́ hashtag ó tó gẹ́ Odùduwà nation. Hashtag ó tó gẹ́ Yorùbá nation jẹ́rí. Hashtag ó tó gẹ́ Yorùbá nation. A máa gba Yorùbá nation yìí. Either they like it or not, Yorùbá nation has come to stay. They gba nǹkan míì lọ́dọ̀ Federal Government of Nigeria than Yorùbá nation. Ẹni tí ó bá fẹ́ wà nínú Nàìjíríà tó wá fẹ́ wà nínú gbó Nàìjíríà tó wá wà ní oko ẹrú Nàìjíríà kó jókòó síbẹ̀ kó dá nìkan wà ń bẹ̀. Yorùbá nation has come to stay. No going back. We are not going back than Yorùbá nation. Either they like it or not, wọ́n gbọ́dọ̀ fún wa Yorùbá nation ni. Ẹni tó bá ń bínú pé wọ́n tó ń fẹ́ pé wọ́n fẹ́ ká gba Yorùbá nation tí wọ́n ń bí don't try to bring it down. Ẹ̀yin ẹ̀ la máa gbà á. A ní bú wọn, a ní ṣépè fún wọn, ẹnu wa ò ní gbófo. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí, olódodo ọ̀rọ̀, olóòótọ́, ọmọ Oòduà tọkàntọkàn, ọmọ olúwàbí tọkàntọkàn. Lèmi Yorùbá before Nigeria I'm a Yorùbá first. So ẹni ọmọ Yorùbá tí ó bá ti wà lóyà sí Yorùbá kì í ṣe ọmọ Yorùbá. Tá bá ń sọ̀rọ̀ Yorùbá pé ká bọ́ kúrò ní oko ẹrú ká gba òmìnira tó ń bí àwọn olùmíì tó ń bí wọn nú tó fẹ́ jọ pé inú oko ẹrú náà fẹ́ kú sí àfi wọn lẹ́ẹ̀kan wà ní oko ẹrú ń bẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ lẹ́ẹ̀kan yẹn a ní bú wọn a ní ṣépè fún wọn ẹnu wa ò ní gbófo. Ẹyin tèmi welcome on board. Bọ́lá welcome on board. Gbogbo yín bára ta ẹ̀ka àbẹ̀sọ̀rọ̀ ètò Princess welcome on board. Bàbá wa Gabriel. Bàbá Lẹ́gbàá pàdí mi ẹ̀jẹ̀ mi èèyàn mi láti Germany welcome on board. Please share. Welcome on board everyone, welcome on board. Odùduwà ti débi tán, a ti gbà tán. Hey, Kenny Ganiyu, God bless you. Welcome on board. Àmọ́ àwọn tiwa, àmọ́ àwọn tó nífẹ̀ẹ́ Oòduà tọkàntọkàn, tó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá tọkàntọkàn. Àmọ́ yín, adá yín mọ̀. Oòduà náà dẹ̀ mọ̀ yín, ọwọ́ yín máa lọ sókè ní ní wálé lágbára Ọlọ́run. Because ẹ̀yin tẹ́lẹ̀ pé oko ẹrú tí Yorùbá wà yìí ó ti kò yẹ ká wà ń bẹ̀ ó ti sún yín tẹ́fẹ́ ká kúrò ní oko ẹrú yìí Olúwa máa gbọ́ yín sókè torí pé mi ò rí pé kò sí a right thinking
ọmọ Yorùbá kan tó máa fi pé inú òun dùn bá ṣe wà bí ìyá ṣe ń jẹ wáyé tàbádé ráwa kan tá à ń ṣe tá a gbà kọ́bọ̀ tá a gbà ìpè ní bẹ̀ àdàbí tó fẹ́ pé a ní nǹkan míì tá a fẹ́ gbà ń bẹ̀ àdàbí tó fẹ́ pé à ń rò pé àwa fẹ́ gba position bẹ̀ tàbí máa ń sọ lójoojúmọ́ pé àwa ò ní position kan tí gbogbo òkú tá a máa ń sọ àṣẹwà lórí tẹ́ pé à ń hẹ́m pé tá a bá ṣe tán o a fẹ́ di minister a fẹ́ di member of the House of Assembly a fẹ́ di councillor a fẹ́ di chairman local government ni ò ní ṣeé ṣe bò tá a bá ti ní mind tèmi ọkọ tí mo wájú yìí o tí n bá ti ní mind pé one day pé bàbá gba Yorùbá nation yìí o pé mo fẹ́ gba minister mo fẹ́ gba kí mo ti fẹ́ di senator ńbẹ mo fẹ́ di chairman local government ńbẹ tẹ́kọ̀ mo kàn ń ṣe pé mo fi pé ìyá ń jẹ ọmọ Yorùbá mo tẹ́ ẹ ṣe gbogbo wọn ṣiṣẹ́ lágbára Ọlọ́run ọmọ mi ọdọ́mọ mi ìrandíran mi tẹ̀síwájú wọn máa rí mo pé mo ṣe pé mo pé ọdún bá jẹ́ pé mo ní nǹkan míì mo kàn háì pé bí nǹkan tó fẹ́ gbà ń bẹ̀ tẹ́ bá ṣe tún kí n lè kàn tẹ́ fẹ́ lẹ́sìn ọ̀nì mo tẹ́lẹ̀ ṣe ò ní ṣe é ṣe Olúwa ọ̀tẹ̀ ní fún mi ṣe ní ẹnu mi ò ní gbọ̀rọ̀ táwa bá ń ṣe kó lè ṣe é ṣe ká lè gba nǹkan tá a gba nǹkan tá a gba yín sọ̀rọ̀ tá a gba ọgbẹ́ mẹ́ta polówó pé Yorùbá nation Yorùbá nation Yorùbá nation Yorùbá nation Yorùbá nation Yorùbá nation lójoojúmọ́ ká lè gbà ká lè bọ́ kúrò ní oko ẹrú táwọn kan wá wà tẹ́gbọ́n fìpé yẹn ká wà ní oko ẹrú yẹn ní oko ẹrú yẹn ló làwọn like ká wà ní ẹ̀ torí pé they don't care Yorùbá dá o ìyà jẹ Yorùbá o ìyà jẹ Yorùbá o àkóso ẹrú o kò sí ìdókàn wọn táwọn bá ti jí àwọn ọkọ ọmọ àwọn fúnra wọn tó bá ti ń gbádùn kò sí ìdókàn wọn kò sí ìdókàn wọn anybody mbẹ wọn bá máa kú gbọ́ máa pa gbogbo Yorùbá lọ kò sí ìdókàn wọn ẹ rí i pé gbogbo nǹkan tó fèrè kójọ gbogbo nǹkan tó kójọ yẹn ó máa àti pé àníbù wọn ṣe pé má yẹ ká sọ̀rọ̀ àníbù wọn àníṣépò fún wọn bọ̀dẹ́ ni wa ò ní gbófo àti sọ àsọjú bẹ́ẹ̀ lọ àgbọ̀sọ́jà kan ní àníbù wọn àníṣépò fún wọn bọ̀dẹ́ ni wa ò ní gbófo táwọn máa pé ojúmọ́ ìgbà ọmọ bẹ̀rẹ̀ sí ìmọ̀ tí nílà bìkọ́ tó rí pé dénúdénú mi máa fi ṣe program mi pé bó ṣe ń dùn mí lọ́kọ̀ pé ká gba Yorùbá nation yìí mi ò lè wait ká bọ́ kù lóko ẹrú yìí ká bọ́ kù lóko ẹrú ká bọ́ kù lóko ẹrú ká bọ́ kù lóko ẹrú ìyà tó jẹ àwọn èèyàn wá ti pọ̀ jù ọwọ́ ọmọ kan tó gé lọ́wọ́ mi ò gbé Nàìjíríà London mò ń gbé kò kàn mí direct bó tún kàn mí torí pé mo jẹ́ Yorùbá mi ò ní ìgbọ́n fẹ́ lọ mi ò gbé bó fẹ́ contest mi lọ contest election but àwọn tó ń gé lọ́wọ́ yẹn ṣe bí yàn kan màmá kan ló bí wọn àwọn tó ń lé kúrò ní ìlú wọn tó ń sáré sí Benin Republic ṣe ìyá kan ló bí wọn àwọn tó ń pa tó ń ká mọ́lé tó ń gé lọ́wọ́ yẹn ṣe bí ìyá kan ló bí wọn mi nítorí pé mo ti ń jẹ mo ti ń lo òyìnbó bíi kì í má rántí àwọn tó wà ń lé amòye tó ń jáde lọ́pọ̀ wa àdèmọ́ tó wọ pé màbàdà ìmọ̀ àmọ́ ná àdèmọ́ risk tá à ń take àmúgbélé tá à ń gba every day and night bóyá ò ní lé wa ní kú ń bẹ àwọn máa ṣe lọ náà ni àwọn máa ṣe lọ tó ló bá wa fún wa ní Yorùbá yìí gbà. So ẹ̀yin èèyàn mi mo fi Olúwa bẹ̀ yín Ọlọ́run bẹ̀ yín ẹ má jẹ́ ká wẹ̀yìn Yorùbá nation has come to stay. Àgbà nǹkan mi lọ́dọ̀ Federal Government of Nigeria than Yorùbá nation nothing else Yorùbá nation la need lọ́dọ̀ Federal Government of Nigeria anything lọ́dọ̀ à ń gbọ́ pé yeah autonomy or whatever but no what we need ó ti kọjá nísìnyí nǹkan tá ní ìdí sí ni pé Yorùbá nation la ní ìdí sí lórí pé time tá à ń bá wọn sọ tí wọn ò gbọ́ gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà wọn already at least time àtìkù yẹn ti lọ nísìnyí nǹkan tá ní ìdí lọ́dọ̀ wọn ni pé ká kúrò Nàìjíríà bó a ti pé a ṣe kan náà nǹkan tó kàn ń dùn mí ni pé àwọn kan wà láwọn ọmọ Yorùbá tẹ́ pé ọmọ àlè Yorùbá ni wọ́n tó yẹ pé tá bá jí láàárọ̀ kùtù tá bá sùn lóru tá à ń jí tá bá ṣe ń jí báyìí ká máa fún wọn ní àyájọ́ ìpè ni pé ẹ̀yin ẹ fẹ́ kí lọ síwájú gbé gbúdá ilẹ̀ Yorùbá bọ̀tá àní ṣépè fún wọn àní bú wọn ẹnu wa ò ní gbófo torí pé a rí i pé tara wọn nìkan wọn mọ̀ wọn ò kíá pé ìyà ò bá jẹ ọmọ Yorùbá kò sí ìdókàn pẹ̀lú yẹn kò sí ìdókàn ẹ bá àkóso ẹrú ìdókàn nínú yẹn
ṣùgbọ́n ẹ̀yin lè níṣòro táwọn bá ti ń jẹ fún ti mú kí ló kàn pé àwọn fẹ́ bọ́dà pé ìyá ń jẹ Yorùbá kan wọ́n tí ò bá gbọ́yìn inú òkè bí ó ní reason àti ìpàgbọ́n lówelówe là ń lu àgídìgbò ọlọ́gbọ́n ṣe rí bí òwe mo sọ̀rọ̀ mi lálẹ́ bí òwe ẹrú orin tí mo kọ́ lẹ́ẹ̀kan yẹn màá tún play orin yẹn padà torí pé ó máa ń dùn wá pé àwọn ń gbàdúrà ká bókò lóko ẹrú nínú àwọn Yorùbá kan bá ṣe ń gbà àdúrà táwọn gbà ní pé ká wà lójú kan ká má kó lójú kan pé oko ẹrú yẹn ká kú sí torí pé kò kàn wọ́n direct kò kéde ìdìbò kan táwọn gbogbo ìyà tó ń jẹ àwọn èèyàn yẹn kò kàn wọ́n torí pé àwọn ń jẹun wọ́n mu wọ́n ní security wọ́n ní everything wọ́n ní bòkó kí wọ́n tiẹ̀ kí à pé ibi tí ilẹ̀ Yorùbá ń lọ yìí wọn ò kí à ń pa ẹ̀ káwọn ṣáà ti jẹ kán ti mú ni tó gbogbo effort táwọn ń ṣe wọ́n fẹ́ bring it down kó pé kó máa bàjẹ́ kó má ṣeé ṣe but Olúwa ti gba agbára lọ́wọ́ wọn ó ti kọjá mọ́ ṣe rò ó mo sọ kíni kan lórí ètò ìbárakọ́bẹ̀rẹ̀ program mo ń fi pé na lie don become na true now na lie náà pípé kò ṣeé ṣe àmúyé tó ti sọ tó ti ṣe pé kò ní ṣeé ṣe Yorùbá wo nìyẹn wọn lè ṣe wọn kan ẹnu wọn kò wọn gbá kan kan bò ojú wa tì wọ́n sí bí ẹnu Yorùbá kò ẹni Yorùbá kò sí Yorùbá ti kò ojú tì wọ́n ọ̀nà kan tó ń gbé wá láti da Yorùbá rú kẹ́ni Yorùbá má kò ojú wa ti gbogbo wọn sí wọ́n fi pé wọn ti mọ̀ pé àwọn débi tá a dé yìí wọn ò lérò pé a lè débi tá a dé lé ní wọn ò lérò ẹ̀ pé Yorùbá lè débi tó dé lé ní pé jẹ́ pé federal government of Nigeria kó lè notice wa pé yes o nǹkan náà ń jà fún lélẹ̀ tó gbogbo member of rep out of senate gbogbo wọn jókòó pé àwọn debate lọ́rọ̀ nǹkan táwọn sọ wọn ò tẹ́ bí kò lè ṣeé ṣe bó Olúwa sọ pé àsìkò ti tó kí mo sọ yìí Olúwa sọ pé àsìkò ti tó tá máa bọ́ọ̀lù kù lẹ́kọ̀ọ́ ẹrú but àwọn ọmọ àlè kọ̀ọ̀kan tó wá kù nílẹ̀ Yorùbá tó ń fẹ́ lọ síwájú ilẹ̀ Yorùbá tẹ́pẹ́tà ara wọn nìkan ló ń ga àpò ara wọn nìkan ló ń jà fún tọ́hàn kíá ẹ bá mi ṣe àtúnyẹ ẹjọ ẹ bá mi ṣe àtúnyẹ please help me share this program ẹ bá mi ṣe àpọ̀jù báyìí lọ ẹ ṣe program àmọ́ pé àwa late ẹ ṣe program ẹ pé níta ìdí mi lè jáde ẹ ṣe program ẹ bá ṣe àgbéyẹ̀ mẹ́ta ni ẹ máa ṣe àìlọ ẹ káàbọ̀ gbóyin Paul ẹ káàbọ̀ Kúnlé ẹ káàbọ̀ gan Mọ́láwìyé welcome on board ẹ káàbọ̀ Erelu ẹ káàbọ̀ gbóyin pátá Adétayọ̀ welcome on board everyone welcome on board ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá wa ṣe àtẹ pé ṣe ń wọlé torí pé tẹ bá wò lọ wò bọ̀ ṣé pé a right thinking human being ó máa láìkí gbogbo wọn tó ṣe ń gbọ́ gbogbo wọn tó ń gbọ́ tó wà kún sáwọn èèyàn ní back home Nàìjíríà pàrọ̀ pé kò kàn mí ẹtú ẹ̀jẹ̀ wà lára ẹ̀ tó lómi lára tó lẹ́jẹ̀ lára torí bí wọ́n ṣe gé ọwọ́ èèyàn torí pé wọ́n ṣe lọ lé àwọn yòókù nù kínú bó ṣe ń rèpọ̀ àwọn ìyàwó níyàwó torí pé àwa Yorùbá wá di refugee ní Benin Republic kí èèyàn kan kẹ́kẹ́ máa sọ pé kò ní ṣeé ṣe ẹ̀yin la máa ṣe èmi sọ pẹ̀lú authority pẹ̀lú agbára àṣẹ Ọlọ́run ẹni tó bá ti ń rò pé kò ní ṣeé ṣe ẹ̀yin la máa ṣe unless tí àwa ta bẹ̀rẹ̀ kínní tẹ́ pé àánú méjì la fi ṣe unless tẹ́ pé ìgbà tá a bẹ̀rẹ̀ àwọn olùkọ́ bẹ́ẹ̀ nǹkan tó bá gé níbẹ̀ láti rẹ̀ bẹ̀rẹ̀ unless tẹ́ pé èmi tí mo wájú lé nìyí tí bá jẹ́ ọkùnrin pé mo ever ro one day pé mo ever ro lọ́jọ́ pé mo fẹ́ di chairman local government ọmọ tó bá gba Yorùbá lè ṣètò bẹ́ẹ̀ mo fẹ́ di house of ref member ní olùdẹ ní Yorùbá nation bẹ́ẹ̀ mo dẹ̀ fẹ́ kọ́sẹ́ nǹkan sọ̀rọ̀ lásán tí mo ever ro one day kò ní ṣeé ṣe tó ní oní ìpìlẹ̀ la máa rò tẹ́kẹ́ mo gbà tá a dá ro tẹ́ pé kábẹ̀rẹ̀ Yorùbá nation pé mo ever ro one day bẹ́ẹ̀ mo dẹ̀ tí wàá rò ó sì gbàdé pé gbogbo ẹ̀jẹ̀ tí wàá di ojú wa di nǹkan tó di gbogbo tí ń gbèrú gbogbo wọn ti mọ̀ ọ́ sí pé mo lè wájú mo ro one day pé èmi tí mo wájú yín o pé mo ń ṣe pé one day o
mo fẹ́ contest for election tá bá gba Yorùbá nation tán ní oníṣeéṣe bó tèmi ò bá rò bẹ́ẹ̀ pé mo rò pé ìyà tó ń jẹ àwọn Yorùbá ó tó gẹ́ ó ti pọ̀ jù ní mo rò lọ́kàn ara mi pé ó tó gẹ́ tí mo fi dìde pé no, enough is enough. Thank God tí Olúwadé pé láwọn colleague mi dókù ta lè ṣe tó Olúwadé fi àṣẹ sí tí gbogbo ayé dè gbà àwa tá àmọ̀rọ̀ sọ àwa tá à ń kálùlù yìí tó Olúwadé gbà àwọn tó mọ̀rọ̀ sọ jù wá lọ wọ́n ti sọ́sọ́sọ́sọ́ àwọn tó yẹ pé ọ̀rọ̀ dá lẹ́nu wọ́n ti sọ́sọ́sọ́sọ́ àwa tá à ń kálùlù yìí lolúwa fi sí lẹ́nu tí gbogbo ayé fi gbà torí pé Olúwa mọ èrò ọkàn wa. Olúwa mọ èrò ọkàn wa àwa tá a bẹ̀rẹ̀ kí ni viewer mi la máa ní àní viewer pọ̀ padà bẹ̀rẹ̀ bọ̀ sí náà Olúwa ṣe pé àsìkò ti tó tí Yorùbá máa bọ́ kó olóko ẹrú. Olúwa rí máa ìdí wa pé kì í ṣe pé a fẹ́ contest for election àtúrẹ̀ ṣe kì í ṣe pé nǹkan tó fẹ́ gé nígbà àtúrẹ̀ ṣe pé a rí pé ìyà tó ń jẹ Yorùbá yìí ti pọ̀ jù kò tí kan tá à ní ilẹ̀ Yorùbá. Mo sọ mo ní a ti produce lawyer ní ilẹ̀ Yorùbá àìmọye years abẹ́ tó 60 or 70 years káwọn from people from back ní northern part of the country kan tó lè produce one lawyer kan lè ní lawyer ẹyọ kan. So Yorùbá ẹni tí ò bá mọ̀ tán Yorùbá ni àwa Yorùbá ọmọ aládé ni wá. Yàtọ̀ sí àwọn ọmọ àlè tí ò mọ bí tó ti jáde o ọmọ aládé ni Yorùbá ọmọ aládé ni Yorùbá tó tù ọ tọ́pọ̀ ọmọ aládé ni ẹ́ wàá jókòó wàá wà ọmọ aládé èmi mọ̀ ọmọ aládé lèmi ọmọlúwàbí lèmi òun lè máa fi pé máa pèsè ọmọlúwàbí máa pèsè ọmọlúwàbí lórí program mi a lè má ju méjì mẹ́ta lọ a lè jẹ́ pé ológo 10 viewer ni wá but ọmọlúwàbí yẹn àní kò lẹ́yìn ọmọlúwàbí yẹn ológo 10 viewer bí 20 viewer tá a dẹ̀ níyẹn náà lolúwa fi ń ṣe ìyá tí gbogbo ayé fi gba nǹkan tá a bẹ̀rẹ̀ tó ló wá fi ṣe àmì sí tó pé àwọn èèyàn tó gbà á wọ́n rí pé ọmọlúwàbí èèyàn Ọlọ́run ló ń sọ̀rọ̀ pé àmú kan míì sí àṣẹ ní ẹlẹ́tàn look at the GoFundMe ládálẹ̀ kò sí a lot of nǹkan náà ti sọ nípa GoFundMe but thank God today àbáwájẹ́ GoFundMe ìwà intact kọ́bọ̀ òdínkù ní GoFundMe yẹn èpìlẹ̀ òdín bẹ́ẹ̀ rárá bẹ̀rẹ̀ kò sí ni èṣù gbógun wọn fẹ́ kó ṣeé ṣe tó ń mọ̀ pé Yorùbá fẹ́ àti fẹ́ liberate ara wa èṣù gbógun wọn fẹ́ kí GoFundMe Yorùbá yẹn kó ṣeé ṣe but àdúró lórí ọwọ́ wa pé GoFundMe yìí ó máa ṣe é ṣiṣẹ́ torí pé owó Yorùbá ni ìlú fún ló máa jẹ́ fún ilẹ̀ Yorùbá tá bá ní owó síbì kan irú àwọn èèyàn wá ẹwọ gbogbo wọn tó á ní ẹwọ wọn tó wà pọ̀ sí àwọn ọmọ wa ń sìn àdá GoFundMe ilẹ̀ kò sí ogun táyé ò gbélé lórí táìmù yẹn but thank God today Olúwa ọba lórúkọ jẹ́ báyìí ṣe program ṣe àfihàn ìwà náà flagging but Olúwa ọgbà fún gbogbo ẹ̀ la máa ń rí the last week wọ́n fẹ́ flag ẹ̀ pa but Olúwa ọgbà fún wọn torí pé wọn ò fẹ́ kí ọmọ aráyé gbòòtọ́ ọ̀rọ̀ kí mo tó àṣọ ni pé èèwọ̀ tó bá ìdúró pé àwọn nǹkan tó máa ṣe fún ẹ òun ṣe rẹ ni tó bá jẹ́ Yorùbá tó dúró tó ń fọwọ́ bójú báyìí pé àwọn ilé kan waste time wọn ni àgbà kan kan òun ara ẹ ló ń ṣe ò ṣe mí torí pé kò sí nǹkan tó fẹ́ gbà ń bẹ̀ díólé ti fẹ́ gbà ń bẹ̀ ni pé glory pé mo wà Olúwa pé mo liberate àwọn kan tí à ń jẹ kí mo wà láwọn tí ó ń nomi lójú àwọn tí ó ń sunkún dáadé létí fún wọn ní ìtìbẹ̀ mo fẹ́ gbà ń bẹ̀ tí ọ̀sán àárọ̀ mi ò ń sùn
lórí ọ̀rọ̀ Yorùbá yìí kó lè ṣeé ṣe 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 bẹ́ẹ̀ náà lè rán lómìn tí ò kíá pé àwọn eléyìí they are just time waster yóò ti wí àwọn eléyìí kí ló ṣe mú kí wọ́n tẹ̀ níṣẹ́ ni wọ́n pariwo Yorùbá nation every time bákan kan you are doing yourself ẹ̀dọ́ pé Yorùbá ní ara ẹ ló ń ṣe ò ṣe mí kó tó bá da ojú ọ̀dà fún gbogbo wa ni tí Nàìjíríà bá da kò sẹ́ni tó máa parí Yorùbá nation mo sọ kíní kan fún yàn kan lé ni mo ní bó bá yẹ pé Alpha Fulani tẹ́gbọ́n ṣe dáadáa tó máa rúlu Nàìjíríà tẹ́ pé èèyàn kan ló wà bó bàjẹ́ Alpha Fulani ni ọ̀ ẹni ìgbà tó bá ti wá bàjẹ́ ibò Alpha Fulani tó wáyé pé ó ń rúlu Nàìjíríà dáadáa bá wù kó rúlu for 100 years mama vote fún lọ́ni òtítẹ́ tó mọ̀ pé èmi Yorùbá èmi Hausa èmi Igbo tó bá ṣe dáadáa tá a ṣe bí ìlú yìí ta ló kí ẹ̀ ibi tó ti wá ò bá wẹ̀ kò jẹ́ Alpha Fulani ò bá jẹ́ kò jẹ́ Igbo kò sẹ́ni tó kí à ń pa ibi tó ti wá but perform kí Nàìjíríà dá kí a má jẹ́ aráàlú kí security wà ń lu gbogbo nǹkan tá à ń benefit ká lè benefit ẹ̀ ń bẹ̀ but gbà tó ń refuse tó pé àwọn some part of the country don't rule since the independence in Nigeria tàbí independent àwọn ló ń rule tó dẹ̀ ń bà Àbújá fún ẹ̀kí development bá ìlú tí ìlú ń bàjẹ́ sí everyday àwọn adẹ́pẹ́ ìgbàdàgbà independent dẹ́pẹ́ we have good condition 1959 country ta ní time yẹn ta ní dẹ́pẹ́ òun la lò yes ta ní dẹ́pẹ́ òun la lò tàbí gba independent gbogbo ẹ̀ tí gbogbo nǹkan ta ní autonomy lórí nǹkan tiwa tí gbogbo nǹkan tí western part of the country ká mọ̀ pé western part of the country tí Awólọ́wọ̀ bàbá wa pẹ̀lú bàbá wa jásí tó ń bá wa ṣe dáadáa tí gbogbo nǹkan dá à ń compete pẹ̀lú àwọn western country that time I mean first television in Africa I think before Spain I think television kódó ní television can you believe it can you believe it àwọn ọba Saudi Arabia wọ́n wá sí Nàìjíríà wá tìta rẹ̀ ní ìjùlẹ̀ nìbàdàn à ń lọ dáadáa nǹkan dá fún wa nǹkan dá tó pé we have a ní autonomy ní region wa ìlú ń tòrò ìlú ń túbà ó túṣe until the coup of 1960 coup tó dé tí Nrozi ló bá gbogbo ẹ̀jẹ̀ tá padà sí square one tó cancel that condition tó kú àwa pẹ̀lú àwọn tó ń fà wá sẹ́yìn tó kó wa pọ̀ pẹ̀lú wọn wo nǹkan tá túnṣe nǹkan tá nílẹ̀ tó ń ba gbọ́ ẹ̀jẹ̀ àdìgbà yẹn láti wọ̀ we have the brain we have àwọn èèyàn brain jẹ́ pé wọ́n lè ṣe kó jẹ́ pé wọ́n lè máa make the country great but these people refuse láti jẹ́ kí a grow bá ṣe ń fà síwájú làwọn fà sẹ́yìn bá ṣe ń fà síwájú làwọn fà sẹ́yìn bá ṣe ń fà síwájú làwọn fà sẹ́yìn bá ṣe ń fà síwájú làwọn fà sẹ́yìn. wọ́n dẹ̀ make sure pé wọ́n divide àwa pẹ̀lú Ìgbò pé àlejò ṣe pọ̀ wọ́n lu agbára yẹn wọ́n lò fún wa. now mo sọ̀rọ̀ kan time kan mo ní kárí padà first election mo ní náà mo sọ pé pé abẹ̀rẹ̀ Oòduà nation mo sọ dáhùn nǹkan mo sọ láti yà kádùgbà ẹlẹ́ last or year for the last kádùgbà abẹ̀rẹ̀ Oòduà ìdánwò tó gọ́ọ̀mẹ̀ntì máa sọ̀rọ̀ nípa ìtẹ́lẹ̀ mo ní káwọ́ tó ká sọ̀rọ̀ wọlọ́wọ́ bọ̀ mo ní Yorùbá ni mí bet for kado lórí òótọ́ mo ní àti gentleman agreement tó wà nílẹ̀ time kan within the PDP that time kó tó pé àbẹ̀sí sọ̀rọ̀ Oòduà mo sọ time yẹn o mo ní now fún àwọn tó bá ti ń tẹ̀lé the remedy for long kado bẹ̀rẹ̀ Oòduà kó tó pé àbẹ̀sí sọ̀rọ̀ Oòduà pé gọ́ọ̀mẹ̀ntì máa sọ̀rọ̀ nípa ẹ̀ mo ní táwọn kan bá sọ̀rọ̀ sọ́bọ̀ mo ní the gentleman agreement tó wà nílẹ̀ time yẹn pé it's not in Nigeria constitution that then mo ní the general agreement is that through the PDP that pé don ṣe time láàrin àwọn táyì pé okay the south will rule for 8 years and it will go back to the northern part of the country the north will rule for another 8 years and to come back to the south here mo ní 6 zones ní Nigeria
ká ní Nàìjíríà south west south east south south north west north east and north central. Right now I'm rotating among themselves for that 8 years. Now money Obasanjo Baba Olusegun Obasanjo mo ti ṣe time ti wa ó ti lo kina benefit gbadon ṣe mi kina benefit as a Yoruba man. Ọ̀túnba, God bless you. Ọ̀túnba bẹ́ẹ̀ Ọ̀túnba máa ń ti kíní Ọ̀túnba ti wà pẹ̀lú mi pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ Ọ̀túnba bẹ́ẹ̀ kọ́mọ̀ bọ̀ àwọn Ọ̀túnba ti wà wọ́n máa ń tọ̀rọ̀ tí mo sọ yìí wọ́n ti wà àwọn Ọ̀túnba dájọ́ bẹ̀rẹ̀ kíní ilé àtẹ́jọ́ bẹ̀rẹ̀ Odùduwà ilé before Odùduwà Ọ̀túnba ti wà pẹ̀lú mi before Odùduwà àwọn àtẹ́jọ́ bẹ̀rẹ̀ Odùduwà ilé ọmọ ọ̀rọ̀ tí mo sọ wọ̀nyí àwọn tó jẹ́ Odùduwà gbọ̀ngàn ilé àwọn tó wọlé àwọn Ọ̀túnba àjọ bẹ̀rẹ̀ Odùduwà yìí ni àwọn bàbá Akínwándé àjọ bẹ̀rẹ̀ Odùduwà yìí ni. Now kí mo sọ ni pé mo ní ẹ máa rántí ọ̀rọ̀ tí mo sọ yìí Ọ̀túnba tẹ́ bá rántí ọ̀rọ̀ tí mo sọ yìí táìmù mo ní náà tẹ́ pé lóòótọ́ pé báwo ṣe dáadáa nígbà mo ní bàbá Ọbásanjọ́ ti ṣe south west gbàdó parí south west tán that thing went back to the northern part of the country ó bọ́ sọ́wọ́ north west. In north they have the 3 zones in the north, north west, north east and north central ní táìmù yẹn. Ó bọ́ sọ́wọ́ north west with Yar'Adua. God bless you Ọ̀túnba. Yar'Adua ó ṣe so by that time tí Yar'Adua tó terrorize ó padà sí south wọ́n padà sí south ó lọ sí ọ̀dọ̀ ẹ máa bínú mo wà live Kenny mo wà live on Facebook thank you mo ní ìgbà tó padà sí south ó lọ sí south President Jonathan to mess up everything from south gbàtí yẹn finish time ó padà sí north káyipẹ́ wọ́n dẹ́ pé wọ́n fẹ́ ṣe dáadáa gbàtí padà sí north time yẹn ó yẹ kó lọ sí zone under zone ní north bóyá north east or north central ló yẹ kó lọ north west ti náwó gan tó pẹ́ àwọn olùpẹ̀lú wọ́n ti náwó gan Buhari náwó gan north west ti náwó gan tó pẹ́ àwọn bìlípù àwọn ló pọ̀ jù wọ́n náwó gan now tí north west bá ṣe tí wọ́n tó wà ó yẹ kó padà sí south níbí tó wà padà sí south wọn lè kó ṣe for equity and justice tó yẹ kó ṣe Igbo lè kó padà sọ́dọ̀ ẹ̀ Igbo ni ò tí ṣe ó yẹ kó lọ sí north ó yẹ kó padà sí south east ó yẹ kó lọ pé padà sí so south will rule for another maybe 4 years or 4 years or 8 years and that will go back to the northern part of the country again bóyá lọ sí north central or north east táwọn àná bá dúró for another 8 years apàṣẹ south west bí tó bá pàṣẹ south west báyìí lóyún máa kí Yorùbá náà to rule for 8 years and that will go back to the economy sometime it will go back to the northern part of the country but along the line it won't change àti pé bíbí election bó olè ní wọn kò sẹ́ni tó dìfẹ́ Nàìjíríà nù kò sẹ́ni tó kí apá Nàìjíríà tara wọn nìkan náà kàn sọ́n pa ẹ̀ and we change our mind pé no ìkọ́dẹ́ kèmí change mind mi ni pé olófò làwọn politician yìí they don't care about Nigeria they don't care about Nigeria they only care about themselves. They only care about themselves. Mo ti change mind mi pé wọ́n Nigeria will continue by ó better ká ní Yorùbá nation down tó pé a fẹ́ sọ pé a fẹ́ máa jókòó ṣe Nigeria tàbá continue pé a fẹ́ ṣe Nigeria a ní kó olójú kan ló pé Nigeria kò sí kò tó work náà it's not working pé Nigeria will work tó kí ni a fẹ́ jókòó ṣe Nigeria come up with this stuff for me kí a fẹ́ jókòó ṣe Nigeria is not working. Kò sí point pé a fẹ́ ìyá mi ayé káàbù sórí ètò kí a fẹ́ máa jókòó ṣe Nàìjíríà country tí ó work kí a wùlẹ̀ ọ̀gá fẹ́ máa jókòó ṣe we have to leave the country pé a gbọ́dọ̀ kú ká gbogbo nǹkan tó fọwọ́ pọ̀ ká dàrú kó tó ká gbé lọ́nà ẹ̀ that was the time I made up my mind pé okay o ẹ̀yin ìgbẹ́lẹ̀ àwọn èèyàn mi Bíkẹ́ Adé gbogbo wa àti Bíkẹ́ ọ̀pẹ́ pé we have to leave ó ti tó gẹ́ àṣẹ Nàìjíríà mú tàbí bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìwé mu tàbẹ̀rẹ̀ kínní tàbẹ̀rẹ̀ nǹkan tá à ń ṣe tí olúwadé ṣe àrùn
tí olúwa dẹ̀ gbà tàbí bẹ̀rẹ̀ láti gbà yẹn àní ẹni tí mind pé a fẹ́ kọ́ńtẹ́ fẹ́ lọ́wọ́ fẹ́ ṣẹ́ ní ti pé a rí pé ìyà tó ń jẹ wá ti pọ̀ jù kí mo try sọ lẹ́ẹ̀kan ni pé wọ́n ti divide àwa pẹ̀lú Igbo along the line àwọn abẹ̀sìn tó sọ àwọn abẹ̀sìn parọ́ fún wa pé àwọn á fún Igbo àwọn á fún Yorùbá àwọn á fún Igbo àwọn á fún Yorùbá Yorùbá gbà fún Igbo Igbo náà gbà fún Yorùbá from there iṣẹ́ ìmúṣẹ́ ìgbọ́rọ̀ mi o àwọn abẹ̀sìn lórí agbára wa kára pé Yorùbá kan fẹ́ kọ́ fẹ́ election Igbo alóhùn mo lè vote fún Igbo náà lè pé mo lè fún Yorùbá pé is it our turn wọ́n mọ̀ sí gbogbo lè fẹ́ kọ́ fẹ́ pẹ̀lú wa Yorùbá náà pé àwa turn ní tiwa lókàn abẹ̀sìn gbára and that thing àwọn nọ́ọ̀tì yìí àkọ́kọ́ bóyá kan lè bóyá north east àkọ́kọ́ bóyá kan lẹ̀ ní north east lọ́hùn yẹn ó lè yẹ Àtíkù or somebody else àkọ́kọ́ bóyá kan lẹ̀ láàrin wọn gbogbo ìbò wọn àkọ́kọ́ fòdè fojú kan ní pa wọn láti fòdì fún èèyàn kan tó gbélé yẹn àkọ́kọ́ àwa ti wà divided ní south ń bì àwọn pẹ̀lú Igbo àti wà divided torí pé according to fake nǹkan ṣe wọ́n bí pé the north east ló ní the north west ló ní the highest kìíní tó lè vote ní gbogbo Nàìjíríà followed by south west. Other southwest, southeast. So, tí Igbo, pẹ̀lú Yorùbá, tí wọ́n were divided, that thing, àwọn olóbùkún yìí, wọ́n lè change the parasi north. 50 years time, 100 years time, wọ́n yẹn rú lọ. Òun làwọn á rò pé no, àgbàmọ́, tó pé wọ́n ti forí agbára wa pé ó bẹ́tà káwọ́ lóhùn lọ́wọ́, ká máa lóhùn lọ́wọ́, ó máa play wa títí láíláí nìyẹn. Wọ́n máa pèlè wá títí láíláí ni pé ìyà tó jẹ́ wájú pọ̀ jù pé kí ló ń jẹ́ election àpárá tó máa jẹ́ ìtọ́jú ìwé ìtàn àpárá wọn ni and then the constitution tí General Baka ṣe lẹ̀ ó fẹ́ fọ north ni north náà ṣe fún ìyá mi comfort ẹ̀ka pẹ̀lú ètò north náà ṣe fún so kí ni àǹfààní bá fẹ́ sí election kí ọ̀rọ̀ fi election ṣe tọ́ba tó pé agbóyàn mo gbọ́ nǹkan tó wà nǹkan tó pé ọmọ wa ni Tinubu ni ẹ̀ka àdúgbò kan mi irú gbogbo àmẹ́rin bísí burúkú lẹ́ ń ṣe mẹ́wàá Tinubu tó bá dé bàbá Tinubu bá débẹ̀ lẹ́nu kò lè rúdù kankan so the best thing ẹ̀ka gbàgbé election ẹ̀ka face Yorùbá nation wa wípé pé the condition tó wà ńlẹ̀ ṣé condition tó wà ńlẹ̀ ìjàfẹ́ ìkọ̀tẹ́lẹ̀ fẹ́ election kò lè work so forget about election let's focus on our Yorùbá nation. Because the condition tó wà ní ẹ̀sìn 99 condition gbogbo nǹkan tó ṣe sí ẹ̀ north ló fẹ́ fọ̀ kò fi mọ̀ ó kì í dára pé káàtì ẹ̀ gbé tó ń kára pé fẹ̀sọ̀ ọmọ kára pé Tinubu lẹ̀ àbí ń pè nǹkan lẹ̀ ní season tó di president Nigeria báyìí fẹ́ rule tell me pé fẹ́ rule kò lè rule torí pé the condition tó wà ní ẹ̀ kò lè favour ẹ̀ kò lè fi rule tó bá gbẹ̀yìn lọ sí parliament tó ń gbé ní house of senate àbí house of kìnìún lọ́dọ̀ wa lọ́yẹn wọ́n vote it down. Wọ́n vote it down. And then àwọn olópọ̀ jù ní house. People from the northern part of the country. So tell me, majority carry vote in it. By then, tó bá jọ pé ó ní good intention. Jẹ́ ká vote fún tabadébẹ̀ tó wọ́n dáfẹ́ yìí wọ́n ṣe fún wa. Wọ́n ò ní ṣe kò lè rí ẹ̀ lè ṣe ni. Kò tí ẹ̀ lè ṣe ni. Because the commission tó wà on ground kò lè gbà láyè àti ṣe. Kò lè gbà láyè àti ṣe. So what's the point? Ẹ̀wà Yorùbá kí àní orí ara wa pé no. Nàbí kò no pé kò lè work. It can never work that way. We are not going to allow it to happen. So tàbá ti pé àwọn kan pé we don't want anybody pé gbogbo jáde kó fẹ́ kẹtẹ́ for election ilẹ̀ Yorùbá yìí pé yà hate obìnrin pé bóyá ní hatred kan pé Yorùbá turn now àwọn Yorùbá à ń gbà àfẹ́ kó débẹ̀ àwọn aláfọwọ́ làwọn bàjẹ́. No, it doesn't work that way. A ní ọgbọ́n lórí, a ní common sense. Ẹni tó bá kàn débẹ̀ ń sìn ó kò lọ́bẹ̀ fún Sheffin Center rẹ̀ nìkan ni. I'm telling you. Ó bá jẹ́ mi lọ́bẹ̀ nígbà kan lọ́bẹ̀ àbọ̀mọ̀ yá mi kan lọ́bẹ̀ Sheffin Center ló kàn lọ́bẹ̀ fún torí pé yeah you become a president àdèmọ̀ àwọn contract fún àwọn tó wà mọ̀ àdèmọ̀ gbé life president kiri bò kò ní lè ṣe anything torí pé the condition tó wà nílẹ̀ kò lè jẹ́ kó di mọ́dì lọ́wọ́ dání north ló favour and majority of tó wà bẹ̀ tó wà ní house they are from northern part of the country. How do you want to rule? Tó wà lè pé ó ní good intention. Let's create more local government in Nigeria. Go live for South. Go the back and come. By the time you rate billion, out of Senate, out of rep. People from the northern part of the country, no, we're not going to allow it to happen. They will vote it down. Once they vote it down, what do? We can't do anything. It's not. It's like
kì í ṣe dictator tẹ́kọ̀ wọn máa impose wọn fi decree back here you have to go through the parliament thank me out of senate or out of rep before you can implement anything you need to have implement you have to go through them. So tell me bá ìfẹ́ work kò lè work so the best thing àwọn Yorùbá ní ọgbọ́n lórí àní common sense kó àwọn tí wọ́n campaign fún àwọn ọmọ wa pé election they are not deceiving themselves they are just deceiving themselves dípò iṣẹ́ ti ń lọ ẹ má wọrí iṣẹ́ ń lọ a máa gba òmìnira wa iṣẹ́ ń lọ yesterday I wasn't a meeting mo sọ fún mi pé we have àwọn intelligent Yorùbá ọ̀pọ̀ rẹpẹtẹ yìí ṣe pé àwọn akẹ́kọ̀ọ́ lórí Facebook àwọn kan sọ̀rọ̀ ní all the professionals all over the world gbogbo àwọn professionals Yorùbá ẹ mọ̀ pé ṣé kan fi pé bóyá yìí tẹ̀mí bá sọ̀rọ̀ ṣe èmi 1 month kì í lè mí tí máa sọ̀rọ̀ tí máa jáde wá sọ̀rọ̀ bí mi ò kàn jáde wá sọ̀rọ̀ èlò òfin wà lọ́wọ́ mi ẹlòmí lè má ní dání ìyá ẹlòmí lè má ní dání ṣé ń gbọ́dọ̀ mi èmi ní gbogbo ẹ̀ dání I have a lot kì í ṣe wà lọ́wọ́ mi dẹ́ pé mo dé ń wọ́ pẹ̀lú wọn mo sọ fún yín táìmù kan mọ́ ní àwọn professionals kan àwọn ojú àti civil everybody all over the world we have mo sọ fún yín pé most of them tó wà ń bẹ̀ àná mo ìfi wọ́n ṣe yẹ́ bẹ̀rẹ̀ lánàá pé ó ga o ẹ kàn fi doctor ẹ kàn fi gbára yín bì majority wọn tó wà ń bẹ̀ they are PhD holders tó wà ń bẹ̀ àbẹ́ pé àwọn tó wà ń bẹ̀ mí láàrin wọn mo s my director of a bank s this s that àwọn tó yẹ pé ní America tó ṣiṣẹ́ pẹ̀lú wọn big bank lamẹ́ríkà mi ṣiṣẹ́ pẹ̀lú ìwé tá àbọ̀dọ̀ mọ́ lárúkọ bí mi ti ṣiṣẹ́ tó pé ìsọ́ntàn tó kà á lè máa expose bí ìdẹ́pẹ́ kìíní like that all over the world àmì ní school sílùú wọn wà ní London bí ẹ̀mí school America tẹ́ pé kí ni nǹkan náà ṣe kí ni blueprint Yorùbá nation wọ́n dé lọ́wọ́ ṣe bí àwọn èèyàn mọ̀ ọmọ fi pé àkàn parí Yorùbá yẹn ni kí ni iṣẹ́ táwọn ṣe ni pé the blueprint fún Yorùbá nation kí ni template Yorùbá nation ní how many people lè sọ pé okay náà wà bí lọ́wọ́ sí pé what's your kí ni template Yorùbá nation do you have template ẹ máa wò báyìí ni ẹ máa wò ni but these are the people dẹ́ pé wọn ò gbójú wọn jáde they are working day and night because tó pé a lot of you tó pé information dání one day wọ́n tó bá láìpẹ́ láì jìnnà maybe by the time bí another òṣìṣẹ́ ń lọ tó bá tó time ẹ gbogbo wọn máa gbé wọn síbí you see them ẹ máa gbọ́ wọn life ẹ bá rí gbogbo wọn bí ẹ máa díẹ̀ náà bí ẹ méjì náà ẹ mọ life bí ẹ rí gbogbo tó bá ti parí gbogbo kí n tán ẹ rí gbogbo ẹ because a sọ pé à ń ṣe nǹkan kan bá ní template kàgbé àkàmá ní template it's not about kàkàn wọn parí wọn pé afẹ́ gbòmìnira o afẹ́ lọ́jà afẹ́ no kí ni tí kí ni it's not all those one thank you Ekinsewa thank you it's not about that it's about okay olùfẹ́ gba Yorùbá nation olùfẹ́ gba kíní kan tó má bèèrè lọ́wọ́ majority àwọn táwọn parọ́ you can even explain we don't know àgọ́tọ̀ kàfẹ́ pẹ̀lú àfẹ́ pẹ̀lú àdúgbò àfẹ́ gbà àmọ́ kí ni kan lẹ́ ti plan kí ni kan lẹ́ àmọ́ pé àtàfẹ́ gbà ní kò yí àwọn èèyàn so ru thank God for people like us like this tẹ́ pé pẹ̀lú àwọn olùmí túmọ̀ tẹ́ pé time kan I was saying it online here pé ẹjọ́ we need some people I need our own professionals all over the world mo ti parí rẹ̀ more than nearly 1 year that time before kólúwa tó gbàkóso so ìwọ tó báyìí gbọ́ mi sí wá pé you are professional ní ẹ bóyá you are a doctor a lawyer an accountant engineer architect those are the kind of people we need now to get àmọ̀ ẹ̀ dáadáa pé before you can put it into that I need more people in that group they are working on bójú jáde day and night you can get in touch with me tó pé ó fi pé Yorùbá jẹ́ lọ́gún ó jẹ́ lọ́kàn kó ọ̀nà olùkọ́ fẹ́ contribute ṣe mọ́ it's not mo sọ fún àwọn tó wà ń bẹ̀ tó kó mọ ibi tó ń lọ before you can say o fẹ́ join gbọ́dọ̀ mọ ibi tó ń lọ àdèmá wẹ́rẹ́ mọ̀ ẹ́ dára ká lè fi ẹ́sìn bẹ́ẹ̀ gbogbo ibo nǹkan tó wà ń bẹ̀ pé it's everything tó pé iṣẹ́ wo náà ṣe fún template Yorùbá ní káwọn káfẹ́ gbà yín ni iṣẹ́ tó ń ṣe nìyẹn
tẹ́gbẹ́ ẹ̀ lè rojú wọn ta iṣẹ́ tó ń ṣe pé ẹ̀ lé wọn lórí láìn ẹ̀ lè bá mo ṣe ń bá yín sọ̀rọ̀ sí iṣẹ́ ń lọ. Yesterday our meeting lánàá for almost 6 hours àbí ṣe meeting or 4 or 6 hours àbí ṣe meeting lánàá. Mo sọ̀rọ̀ kan bí mo ní bá mo ṣe wà ń bá láàrin wọn níbẹ̀ ni pé I'm just observer ni mi bẹ̀ because àwọn tó wà ń bẹ̀ highly intelligent pé tan my own kí ni mi láàrin wọn mo tí mo sọ fún yìí I'm just observer ni mi wàá jẹ́ káwọn tó lè ṣe nǹkan wàá fi wọn síbẹ̀ ìsọ pé I want to be there because ẹ̀mí wà lọ sọ̀rọ̀ lórí kíní mo ti bá kan náà àwọn tó lè ṣe allow them to do the job tó pé olúwa gbọ́wọ́ mi create group yẹn mo fi ní opportunity. I was surprised when I see caliber of people tó jáde pé àwọn ready to go don't be one bit. I was surprised. A professor coming from America was just praying for me. He's not praying for me. Everybody were eager láti wà ńbẹ̀ pé wọ́n document owó ti sún wọn tó wọ́n fẹ́ contribute kóta pé àwọn náà fẹ́ wà ńbẹ̀ ẹni bá ti màmí ìta tó wọ́n tó gbọ̀n wọn yọ tó máa pàfẹ́ wọn tó gbọ̀n wọn yọ kó ńbẹ̀ tí èmi ti ń filẹ̀ mi fi wà ńbẹ̀ ni pé olúwa kan pọ̀ mi ṣe ẹ̀yà mi ò fi ìdàtí wà ńbẹ̀ ohun tó ń sọ fún yín mi ò fi ìdàtí wà ńbẹ̀ ohun tó ń sọ fún yín lẹ́yìn mi ò fi ìdàtí wà ńbẹ̀ but àwọn tó wà ńbẹ̀ highly intelligent times 10 my own. Those are the kind of people town fair and professionals all over the world. And the one nurse, accountant, doctor, lawyer. They were there yesterday. So Paris said, "Okay, Yorùbá nation affect by you." It's okay. Can pariwo lásán pé affect by Yorùbá nation, affect by kini template. Any kini kan ní fún Yorùbá nation, kini kan ní ilẹ̀, kini kan by ìfẹ́ ṣe. What kind of nation do you want? How do you achieve it? Ìyá mi Erelu Abike Ade mi ò gbọdọ̀ yín kí n má parọ́ orúkọ yín àwọn ọ̀gá wa nìyẹn. God bless you. Erelu Abike Ade communication. Àwọn ọ̀gá wa nínú iṣẹ́ yìí nìyẹn. Mi ò gbọdọ̀ rí Abike kí n fojú pẹ̀lú paripa wọn mọ́lẹ̀. Ló wá kẹ́yìn ìyá mi. God bless you. Ẹ káàbọ̀ sórí ètò. Pàdí mi ni èèyàn mi ẹ̀jẹ̀ mi ni. Àwọn èèyàn ti pé wá ṣe pé èmi pẹ̀lú búmọ̀ ẹ̀jẹ̀ mi ni. Wọ́n jẹ́ máa ń bú wa pọ̀ ni. Wọ́n jẹ́ máa ń yẹ àwọn méjì máa alẹ̀pọ̀ ní. Àwọn èèyàn gidi lèmi máa ń bá tò pọ̀. Àwọn èèyàn yìí lèmi máa ń bá tò pọ̀. Àwọn olóòótọ́ yìí lèmi máa ń bá tò pọ̀. Àwọn tó ní kọ́mọ̀sẹ̀ lèmi máa ń bá tò pọ̀. Because àwọn tí mo lè tap kan lára ẹni mi ò ní bá àwọn tí mo pé mo fi pè bẹ́ẹ̀ mi ò lè tap kan lára ẹ̀. Mo sọ fún yín sí pé I'm talking about àwọn professionals tí mo sọ pé wà níbi tí mo sọ fún yín. So ẹ̀yin ọmọ Yorùbá ẹ fọkànbalẹ̀ iṣẹ́ ń lọ ẹ fọkànbalẹ̀ iṣẹ́ ń lọ tó bá parí iṣẹ́ tán ẹ rí gbogbo ẹ̀ gbé ànájọ àkàn wá sórí láì kàkàn bẹ̀rẹ̀ sí ń pariwo tí a pé èmi sólò lèmi ọ̀nà pé bàbá àgbà when I come online màá sọ bó ṣe jẹ́ fún yín mi ò dé ń bẹ̀rù kan àti sọ pé ọ̀dọ́ màá sọ tọ́rọ̀ bó mọ̀ pé mo sọ ẹ̀kan yẹn tí màmá Àbíkẹ́ tó débi mo ní àdàbí tẹ́ pé bàtà bẹ̀rẹ̀ ta ní ìkan ta ní ìmáì Erelu wọlé tọ́pẹ́ pé a ní Erelu mo sọ ọkàn nìkan tó tóbi mo ní àdàbí tẹ́ pé bàtà bẹ̀rẹ̀ kínní tàbá nìkan ìmáì pé nǹkan ta fẹ́ bẹ̀rẹ̀ yìí o pé tó pé afẹ́ di kánsẹ́lọ̀ ńbẹ̀ afẹ́ di sàmà local government ńbẹ̀ afẹ́ di nǹkan níbẹ̀ dábẹ́rẹ́ ṣe ní òní ṣe é ṣe ní kọ́ lóun jẹ́ kó ṣe é ṣe tẹ́ pé a ní ìmáì bọ̀ tọ́pẹ́ pé a ní mẹ́ka kan ṣe pé fún ìfẹ́ ta ní fún orílẹ̀-èdè wa tẹ́lẹ̀ ṣe a ṣe é ṣe. Adọ́dọ̀ ọ́fíìsì Madam Abike Ade convention wọ́n máa bí pé àwa la gba ọ́fíìsì wọn ni a tó máa bá wọn jà a tó máa bú wọn ni ẹ má ṣe àbínú a lọ sí tí wọn ti wé fún àjẹsíkì gbé wọn ti wé fún àjẹsíkì gbé àbọ̀ tí ìṣẹ̀fẹ̀ bẹ́ẹ̀ ṣáwa la gba ọ́fíìsì wọn ni tí wọ́n san ọ́fíìsì ni ṣé Yorùbá ló gba ọ́fíìsì wọn ni àdúgbò sí ìṣẹ̀fẹ̀ ń bẹ̀ ibẹ̀ làwọn wà wọ́n tán náà wọ́n di gbogbo ẹ̀ so tí yàn bá ṣe dáadáa ẹ̀yẹ ká sọ́ọ́ pé ṣe dáadáa kíyèsí ìdẹ́ pé àwọn àbọ̀lọ́ pé a fẹ́ máa fẹnu àtẹ́ náà wé Olúwa mọ̀nú wa Olúwa rínú wa pé ìfẹ́ Yorùbá làwa ní lọ́kàn tàbí rẹ̀ ń ṣe kí pé nǹkan tá fẹ́ gbà bẹ́ẹ̀ mo sọ mo ní tẹ ọjọ́ tẹ bá ti rí mi o èmi akọgun yìí o tẹ bá ti rí mi tẹ bá ti kún pé mo fẹ́ kọ́ńtẹ́rẹ̀ fún kánsẹ́lọ̀
tó bá gbà tán Olúwa jẹ́ ká gbà tán kẹ bú mi kẹ yẹ̀yẹ́ mi kẹ blog mi pé aláìní tìjú ni ẹ́ òtúrẹ́ ẹ̀ ṣe láti gbọ́ pé kò lè gba ọkàn mọ́ ẹgbẹ́ kò sí pàdé mo ṣe program àti mo sọ̀rọ̀ yìí mi ò fẹ́ kẹ gbàgbé mo máa fi repeat every time kò sí mo dẹ̀ mo máa sọ́tún sí àwọn ìgbà òmìnira yìí nìyẹn mi ò fẹ́ kẹ gbàgbé pé tẹ bá ní gbá jáde pé mo fẹ́ kọ̀ọ̀sẹ̀ fún local government chairman o kẹ bú mi pé tí nǹkan tó rẹ̀ pariwo láti gbọ́jọ́ ìlérí and then tó bá lè pọ̀ fún 1p lórí Facebook rí pé ó ti ṣe pé fún mi kó má bàṣí mi tó bá bàṣí mi Olúwa níbo àṣírí ẹ̀ àwa ń ṣe fún ìfẹ́ ta ní fúnlẹ̀ Yorùbá ni olóòtítọ́ olódodo ni ọmọlúwàbí ni wá adẹ̀rẹ́ ìdàgbà máa gba búlẹ̀tì yẹn lọ àkíyà àwọn bá bu wájú wọn bá bu búlẹ̀tì àwọn máa gba búlẹ̀tì yẹn lọ àní kò sẹ́ni tó lè ti dé tiwa kó ní Yorùbá dé sórí Yorùbá nation has come to stay. Shola my baby, how are you? Welcome on board. Asholi baby, báwo ni Shola, welcome on board. Welcome on board Shola. God bless you Shola. Lórí pé ìfẹ́ ta ní fún èyí mèrèlú lórí pé ìfẹ́ ta ní fún orílẹ̀-èdè wa Yorùbá nation ni àdúrà yìí ṣe iye pé a fẹ́ gba ọ̀kan bẹ́ẹ̀. Ó sọ fún yín mo ní pé èmi náà fẹ́ rí bí bàbá Ajásìn lórí méjì bàbá Olówó lórí méjì bàbá Adébánjọ lórí méjì èmi náà fẹ́ rí bí bàbá Adébánjọ èmi mà sí 92 or 93 now àwọn ti 45 80 something years old bàbá Professor Bọ́lájí Professor Akíntóyè 83 ó ń ṣe wàhálà kiri ṣé bàbá yẹn ṣe ẹ̀sọ́ mi ṣé bàbá yẹn fẹ́ di president ni àmọ́ fẹ́ di minister torí pé ìfẹ́ tó ní fúnlẹ̀ Yorùbá ló lẹ̀ ń ṣe èmi náà fẹ́ rí bí tiwọn bẹ́ẹ̀ eré tí mo sá nìyẹn tèmi náà sáré èmi náà mo fẹ́ jọ wọn lórúkọ rere ó sì mú àti fàdákà lọ eré tèmi sá nìyẹn kí mi bá kìdú beat record wọn eré tèmi sá nìyẹn it's not what I want to gain it's not what I want to gain. But thank God, Olúwa ní korúkọ mi sí ìwé ìyìn rere inú mi ń dùn everyday májí inú mi máa ń rí gbogbo Yorùbá nation bó ṣe ń rí lórí inú mi máa ń dùn ní pé Olúwa ṣe o pé mo tiẹ̀ wà láwọn kódà kí ni mo wà láwọn inú mi máa ń dùn ní inú mi máa ń dùn ní pé Olúwa ṣe o Olúwa ṣe o Olúwa ṣe o pé tí má tiẹ̀ lọ tágbà ń rè tí má dàgbà tí má darúgbó orúkọ mi èyí tó ní ìwé ìyìn rere pé Akọgun Túndé Ọmọlúlú yẹn ó pẹ̀ láwọn tó bẹ̀rẹ̀ kíní àwọn olùbẹ̀rẹ̀ tó ń mi lójú wọn kíní àwọn ní o Àbíkẹ́ Adé Akọgun Túndé Ọmọlúlú ṣíṣe wáyé tọ́pẹ́ kútọ́ yìí bàtí Akínọ́lá gba àwọn tó bẹ̀rẹ̀ kíní ilé yìí o tí Olúwa dẹ̀ fi àmì sí tó dẹ̀ ń bí tó ń bí sí tó ń bí sí tó ń bí sí tó gba yìí dẹ̀ tó di nǹkan dẹ́ pé wà inú mi máa ń dùn everyday ni ìyẹn lásán ó yẹ kí túbọ̀ máa ṣiṣẹ́ yẹn lọ máa fẹ́ ṣe pé ajá máa gba kíní ìṣẹ́ a máa gbà sẹ́ wí àpàlà sẹ́yìn sẹ́ gbogbo àwọn ọmọ wa gbogbo àwọn obìnrin wa tí ò ní tẹ̀lé fún tí ò tiẹ̀ ní kílẹ̀ wọ́n ti wá rí pé òótọ́ bí tá à ń lọ ilé ló gbogbo àwọn ẹmọ oye spíkà dání lóbìnrin ni tí wọ́n jáde tó ń sọ tó ń gbé láìfún mọ́lẹ̀ tí wọ́n sọ lójúmọ́ pé no àmàgbà kí ni sẹ́ nígbà tó ń risk life wọn obìnrin mélòó ń dáhùn sí ọ̀rọ̀ kí tẹ́lẹ̀ bọ̀ àwọn olópọ̀ jù ní ẹ̀ sí àwọn ọmọ ọ̀dà akọ́ni dẹ̀ àbí Lady B pẹ̀lú Adéjọkẹ́ ọmọọba lamẹ́ríkà àwọn méjì ló kó gbójú àlẹ́ àwọn obìnrin kakọ́ ní táìmù ẹwọ àwọn obìnrin tó sùn rẹpẹtẹnsì so more àti kọ̀mí so ẹ má jẹ́ kí ọ̀kan discourage pé oníṣẹ́ṣe ẹ lọ́wọ́ pé oníṣẹ́ ẹ̀yìn ẹ̀ la máa ṣe mo tún sọ pé kò ní ṣe ṣe aláàní bú wọn àní ṣépè fún wọn ọ̀rẹ́ ni wà ní gbófo ẹni ọmọ Nàìjíríà kan àbí Yorùbá ni o àbí Hausa ní ọdọ pé Yorùbá nation ní kò ní ṣeé ṣe ẹ̀yìn ẹ̀ la máa ṣe àṣà àbú wọn àti ṣépè wọn bọ̀lẹ́ ni wà ní gbófo ọdún bá ti ronú bí pẹ̀lú ọmọ làkejì ẹgbẹ́ ọmọ Yorùbá tó rọ pé Yorùbá nation ní kò ní come to ìrọ̀ ni either you like it or not ó máa ṣeé ṣe ni ẹ jẹ́ ká bí àwọn pé mo kọ́ ní kọ́lẹ́kan mo ní jẹ́lọ́sí ẹ ká tún play kíní yẹn díẹ̀ adé mi láìkí kíjì mi. jẹ́lọ́sí wọ́n rí pé kí Yorùbá nation bí kò ní ṣeé ṣe ṣé Yorùbá nation ló wá ń lọ báyìí àwọn bí màtí fẹ́ gbòmìnira àwọn bí màtí fẹ́ gbòmìnira rè é ó ga o ìdábí kò ní ṣeé ṣe. I'm telling you.
sí ìgbésẹ̀ gbọ́ngàn. Bọ́ọ̀dì mi yàtọ̀, bàbí ẹ ṣe yàgá. Yàgá o, yàgá tolótoló. Kí n sọ pé Yorùbá ò ní ṣe ṣe at this stage pé Yorùbá nation ní ṣe ṣe ẹ̀yin ẹ̀ ń tọ́ yẹn la máa gbà. Sábàdé sábà o, Sábàdé sábà sọ̀rọ̀. So yes, welcome on board. Àwọn tèmi nìyẹn. Because ó ti tásìkò dẹ́ pé a gbọ́dọ̀ sọ tọ̀rọ̀. Mo rí i pé àwọn ọkọ̀ ọ̀fẹ́ kò ṣeé ṣe ní tábí babadé yìí. Olúwa mẹ́rin kí wọ́n ṣépè fún rẹ̀. Àní bú wọn, àní ṣépè fún wọn, ẹnu wa ò ní gbófo. Ẹ gbọ́ orin Orlando ọwọ́. Sábàdé sábà o. Yeah, oh, I dey do my own Oduduwa. Jẹ́jẹ́, we dey do our own Oduduwa o. See people we dey talk of us. We dey hear now. Some people dem dey gossip for me. Yeah, dey gossip. Wọ́n kọ́ ma gossip ní show. A máa gba Oduduwa yìí sẹ́. Thank you, Mama Erelu. Mama Ayíbọ̀bájé. I don't care whatever you say. Ẹ má kí a máa gba Oduduwa yìí sẹ́. Kò lè yé yín. Èmi ló ní yẹn yé. Many people say I be top musician. Aláwọn kan fíkò ní ṣe é ṣe. Wọ́n ń gbàdúrà kó má ṣe é ṣe. Some people say I dey smoke ganja. Àwọn àgbàlagbà máa pa olójú méjèèjì lójoojúmọ́. Àní sọ àníwo kó lè dá fúnlẹ̀ Yorùbá. Àwọn kan fẹ́ máa dàrú wọn fẹ́ kó ṣeé ṣe. Ó máa ṣeé ṣe. Wọ́n fẹ́ wọ́n kọ̀ ní a máa gbà á sẹ́ni. Ẹ̀yin ni ó tó gẹ́ ẹ̀yin ni Yorùbá nation. Ó tó gẹ́ Yorùbá nation. Hashtag ó tó gẹ́ Yorùbá nation. Gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ò lè sọ ọkùnrin fẹ́ ṣe fún wa. A fẹ́ nǹkan mílẹ̀ yín lọ́gọ́mẹ̀ntì pé Yorùbá nation a fẹ́ lọ ń lọ wa ni. A fẹ́ ní ti lẹ́tàn a fẹ́ lọ. A máa kó la Nàìjíríà ni. Either they like it or not. A máa gba Yorùbá nation. Either they like it or not. Yorùbá nation has come to stay. We are not going back. Ó lè máa lomi lè máa rògbò eré. Gbàtà bẹ̀rẹ̀ wọ́n ní na lie don become na true now. Eré náà máa pè é. Ọmọ bí ta ti dé, ọ̀dẹ̀ mọ̀ bí ta ń lọ. Àdéhìyẹ kọ́ mọ̀. Àdéhìyẹ kọ́ mọ̀ bí ta dé, àdéhìyẹ mọ̀ bí ta ń lọ. Ojú wọn ló máa ṣe anytime from now ẹ máa gbúròó. Ẹ lọ kọ́lẹ̀. Thank you, my baby Shola. Yeah, we're not going back. Not going back. We are not going back. We are not going back. Only reason we play only ilé ni only reason we kọ́. Ohun tèmi yé mi. Only reason we play ẹ̀. Only reason we kọ́ ẹ̀ mọ̀ nǹkan yìí. Sábàdé sábà. Mi ò rò pé at this stage now kí ọmọ Yorùbá kan kó máa rò pé kò ní ṣeé ṣe kó máa sọ pé kò ní ṣeé ṣe ṣé kò ní yà yín lẹ́nu àní bú wọn àní ṣépè fún wọn ẹnu wa ò ní gbófo. Matthew, welcome on board. Yorùbá ẹ tẹ́wọ́ gba orí ti kàn wá lọ́wọ́. Orí ti kàn wá lọ́wọ́.
bà mí Adé White welcome Adé White àbúrò mi tó gba yìí welcome on board ìṣe ní tí máa gbọ́ ọmọ Yorùbá mi tó máa sọ̀rọ̀ ẹ̀rọ adé máa bà mí pé ṣé ọmọ Yorùbá lọ ilé àbáwọn ọmọ àlè Yorùbá ilé iṣẹ́ ṣé pé wọn ò rí bí ìyà ṣe ń jẹ àwọn ọmọ Yorùbá sí ṣé torí pé kì í ṣe pé àwọn olówó àwọn ibò yẹn tó àwọn ọmọ yẹn wà àbáwọn kọ ẹ wo Sunday Igboho náà fọ̀gún lẹ́sẹ̀ wọ́n sun ilé bọ̀bọ̀ yìí mẹ́ẹ́ kò ní pé ó ń jà fún ilẹ̀ Yorùbá tó bá ń jà fún pé kò kí àti pé ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ ń lo akẹ́yọ̀ jẹ́ pọ̀sì kí ni díẹ̀ náà ẹ mọ̀ etí bọ̀bọ̀ yìí máa fi túlẹ̀ yẹn ṣe ni ẹ mọ̀ etí máa fi tún ṣe ni ẹ mọ̀ etí máa fi tún ṣe ni bò tó kò kí àti pé Yorùbá náà ń jà fún kúrẹ́ pé tó bá ro tara ẹ̀ nìkan tó bá kí àti pé ro tara ẹ̀ nìkan tó bá ro tara ẹ̀ pé pé owó tí ẹ kò tún jẹun kó wàá mọ nǹkan ìyàwó ẹ̀ sí Nàìjíríà ọmọ ẹ̀kọ́ sí Nàìjíríà náà it's looking good ó dẹ̀ ẹ wù bọ̀bọ̀ yẹn náà ẹ wù bó ṣe náà ṣé ìyá jẹun tí ìyá ń jẹ ni abẹ́ṣẹ́rí ẹni pé kò lówó lọ́wọ́ ni ó lówó lọ́wọ́ ní gbogbo lọ́wọ́ ní ẹ̀fìn lọ́wọ́ ìkànnì tó kàn dísáì pé jẹ́ kó máa mẹ́kọ̀ọ́ kó máa mẹ́kọ̀ọ́ àwọn politician lọ àbáwọn kìnnì kó máa mẹ́kọ̀ọ́ ẹ̀ lọ kó máa tẹ̀ kí àpẹ́ ìgbẹ́ ìyá jẹ ìyá ọba jẹ ikú ilé dọ́kọ̀ wọn. bọ̀ kò rò pé àwọn tó wà mẹ́yàn bíi tòun náà ni Ọlọ́run ló gbọ́n sí pé ṣe tó wà lé ni ẹ bàbá wa Ìbà Gani Adams lójú méjì bọ́lọ̀ ṣe kẹ́ bàbá yẹn tó gbogbo ṣe kọ́ tó Gani Adams is not a poor man bóyá lágbára tó ṣe gbogbo ẹ̀ tó ó ìjà fúnlẹ̀ Yorùbá pé no way kò síbi tẹ́ dé kò sí lókà mẹ́tẹ́ tẹ́ rí bẹ́ẹ̀ bá wọ́ ìbá ń bẹ̀ sórí àwọn ibẹ̀ tó máa ń jà wáyé táwa yóò ní jà tẹ́pẹ́ Olúwa ti kẹ́ wọn náà wọ́n bí yóò ṣe tálíkà wọ́n ní sikọ́yì tó ń gáàdì wọn kiri wọ́n ní ti wọ́n ní kò tó fẹ́ lù sí kí wọ́n máa dáhùn sí I'm telling you ṣé Gani Adams ẹ̀mọye sikọ́yì sí ibà Gani Adams ní tó tẹ̀lé ibà kiri ní ìmẹ̀ tí sáyẹ́nù ti fún kọ́mọ̀tì ẹ̀ dáhùn sí wọn bá wọn kílò kan kẹ́ bá ṣe ní lọ́kọ̀ tí ẹ̀ tó kàn bet ó di pé àwọn èèyàn lélẹ́yìí sódìgbò náà gbé ara ẹ lẹ̀ look at all those ọmọ tó ń jáde sí pé àwọn ò ní gbà ìmí agbémọ́tò ẹ lẹ̀ pé ìyà ń jẹ àwọn èèyàn wa a lè dákẹ́ báyìí òru ẹ̀ náà làwa báyìí táwa ní London bíi táwa ní Amẹ́ríkà táwa ní all over the world Germany all over the world like that pé no a lè gbà pé torí pé ẹ̀ mọ etí tí àwọn èèyàn tó ń fi ránṣẹ́ sílé tó ń contribute ni kí ló gbàgbé ẹ̀yin èèyàn mi ẹ̀yin gbogbo ẹ̀yin dábàá lórí ètò yìí ẹ má gbàgbé ẹ má láìpẹ́ láì náà ẹ má dáwó kan anytime from now àwọn obìnrin Oòduà kí mo sọ àwọn obìnrin Oòduà obìnrin làwọn táwọn sọ yìí o báyà máa jẹ́ kẹ́ mọ̀ obìnrin Oòduà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Oòduà gbogbo ẹ̀yin ọmọ Oòduà gbogbo ẹ̀yin ọmọ Oòduà a gbọ́dọ̀ sọ̀rọ̀ obìnrin ọmọ Oòduà wọ́n máa ní ìrànlọ́wọ́ yín ẹ pè mí màá fún yín bóyá táàdì gbọ́dọ̀ bọ́dọ̀ fẹ́ ká nọ́mbà wọn jáde màá fún yín nọ́mbà wọn kẹ́ ràn wọ́n lọ́wọ́ mi ò sọ ju bẹ́ẹ̀ lọ ẹ ràn wọ́n lọ́wọ́ obìnrin Oòduà kò sí fìlà kí ni mo sọ ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin ọmọ Oòduà tọkàntọkàn ẹ ràn wọ́n lọ́wọ́ mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tán àwọn obìnrin Oòduà ni wọ́n. Thank you, Baba Nuru Banjo. You know what I'm talking about. Account number one tó bá yá ẹ̀rí ẹ̀dá máa wọ́n ní ìdí owó obìnrin náà tá à ń sọ yìí mo ṣí fìlà mi ò sọ jù bẹ́ẹ̀ lọ obìnrin náà tá à ń sọ yìí obìnrin ni wọ́n. Èmi ọkùnrin mo ṣí fìlà fún wọn mo mú nǹkan tí mo sọ so bá ṣe máa help wọn kò ẹ gbáradì tó máa sọ pé tó máa permit mi account number wọn àbí kẹ̀kẹ́ wọn direct tó máa gbé síbí àbámọ́ pin ẹ̀ fowó sí I don't know ẹ̀ fowó síbẹ̀. Yẹn tẹ pé kan ní wọn ẹ fowó síbẹ̀ mi ò sọ ju bẹ́ẹ̀ lọ o
but ẹ ti mọ̀ pé èmi tèmi ẹ ti mọ̀ pé olódodo lèmi, mi ò sí níbi pálapàla, but gbogbo nǹkan lábọ́dọ̀ máa sọ lórí line. Thank you. Mo mọ̀ pé nínú díẹ̀ tí máa gbọ́n pa àwọn olóńpẹ̀ ní obìnrin Oòduà yìí, àwọn obìnrin Oòduà yìí, but àwọn tó à ń sọ yìí wọ́n ń ṣe yàn lásán, mi ò sọ jù bẹ́ẹ̀ lọ. So ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ti gbọ́ bíyàn kan pé àwọn obìnrin Oòduà ṣé ń gbọ́rọ̀ mi ò mọ bí account number wọn ti máa jáde, wọ́n pè kan ní wọ́n sì dá account number ti máa jáde, wọ́n nídìí owó kíákíá ṣe pé